ohun tó ṣẹlẹ̀ ní fásitì Al-Hikmat nílùú Ìlọrin lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ṣe ni ẹ̀sùn ògbèrò ní fásitì Al-Hikmat nílùú Ìlọrin lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ti ṣe ọjọ́ kẹjọ oṣù kínní ọdún 2026 tá a wà yìí gẹ́gẹ́ bí àwọn aláṣẹ fásitì ọ̀hún bá ṣe ń ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún rẹ̀ fáwọn akẹ́kọ̀ọ́ wọn. Ọ̀gọ̀rọ̀ ní ìdùnnú ló hàn lójú wọn ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ yìí ní fásitì Al-Hikmat nílùú Ìlọrin lásìkò tí wọ́n ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde. Ẹgbọ́n tí àwọn tó ń kẹ́kọ̀ọ́ jáde ẹgbọ́n tí wọ́n sọ. Orúkọ mi ni Abdulgabir Firdaus Abdullahi. Mo wá ṣe convocation ní mo parí masters public health. Ìrírí ìdíṣẹ́bọ̀ lè sọ rírí púpọ̀ torí mi ìrírí ìlú nínú school tó láti ilé ni mo ti ń wá. Ìgbà tí mo fi wà nínú school yìí ò lẹ́dún méjì tí mo gbádùn gbogbo nǹkan wọn bí báyìí, gbogbo bó ṣe ń kẹ́kọ̀ọ́, àyíká wọn, gbogbo inú yàrá ìkàwé wọn, gbogbo ẹ̀ òun ló rọrùn fún olùkọ́ àbí ló rọrùn fún akẹ́kọ̀ọ́ àti olùkọ́ papọ̀. So lákòókò gbogbo tí mo fẹ́ sọ ni pé ìrírí mi nínú bíbá yìí mi bá ní ó dáadáa, mo gbádùn gbogbo ọdún méjì tí mo lò ń bíbá yìí, mo gbádùn ẹ̀ dáadáa tí ò ní rí àwọn ìdojúkọ díẹ̀díẹ̀ àmọ́ ó jẹ́ ní téèyàn lè faradà. Orúkọ mi ni Dr. Abdulrahim Akadejima. Kí lẹ̀ ń ṣe? Convocation. Department wo? Science Education, Biology option. Alamin. Kò sí ibi tí yẹn wà tí ò ní sí ìbálẹ́jọ́ kọ̀ọ̀kan. Bọ̀tà dúpẹ́ fọ́lọ́fọ́lọ́ ní kí a overcome rẹ̀ because àti nípa àríbájá náà ló fa òrèrè tèmi. So kò sékà àmọ́ ká bí o rẹ̀ sí pé a dá ọpẹ́ fún Ọlọ́run. Because ìparí rẹ̀ láyọ̀ òun ló mú ọpẹ́ wá, òun ló mú aṣọ tó wà lọ́rùn wa yìí wá. So alhamdulilayi. Kí ló kọ yín lẹ́ẹ̀kan sí? Orúkọ mi ni initially I'm Abdulrahim Akadejima, but láti èní I'm now Dr. Abdulrahim Akadejima, popularly called Ejima before, but now Dr. Ejima. Kí lẹ̀ ń ṣe ń bí lẹ́ni? À ń ṣe convocation fún postgraduate degree. Bí nǹkan tó jẹ́ nǹkan oríire tí ò yìí sí téèyàn ní rí wàhálà kan àbí méjì. So yàtọ̀ sí owó tó yẹ pé everybody mọ̀ pé issue ni. So téèyàn máa ń ṣe postgraduate ó máa ń cost. So assignment, seminar, so going back and forth as a family man, so gbogbo yẹn náà wà ń bẹ̀. Yàtọ̀ sí yẹn during exam time wà ní láti fi business yẹn síbẹ̀. So you have to stay around school kéèyàn lè study dáadáa. So àti òkè nígbà tí à ń ṣe táǹkọ tẹ́sísì wa so láti ṣe ìwádìí tó yè koro so yẹn láti interview so láti wá ní láti consult àwọn tó tún mọ̀ jìyàn lọ so wá tún láti wá àwọn pépà tó yẹ kó relate mọ́ gbogbo kinní yẹn pẹ̀lú as a family man pé a ní láti take care ilé gbogbo ẹ̀ náà so gbogbo tí yẹn lè rí pé Orúkọ mi ni Salaudeen Saliu Arumaradu. Department wo lẹ wà? Mass Communication Department. Kí lẹ̀ ń ṣe ń bí lẹ́ni? Convocation ni as you can see. Kí ni ìdojúkọ tẹ́ ti rí lásìkò gbà tẹ́ ti wà ní inú ọgbà ẹ̀kọ́ yìí? A dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run ní kí a ṣàṣeyọrí oríṣiríṣi àwọn ìpèníjà láti pàdé lọ́nà bẹ̀rẹ̀ láti bí challenge pé a fẹ́ sanwó school. Sometimes you want to meet up with assignments and so many other things. So really easy, but I do follow on to Ọlọ́run ní ká ṣàṣeyọrí. Thank you. Ó kọ yín lẹ́ẹ̀kan sí? Salaudeen Saliu Arumaradu.